mo boluwa dúró Tawakalitu mo boluwa dúró ni èmi ò lọ́tà o mi bá yan kọ́kọ́ jà lórí social media ẹni bá rí mi máa rí ẹni bá kí mi máa kí kò sí jà láàrin mi ma ti gba tan jamo Abike is my sister but Soji is my brother but Soji nǹkan birthday mi mo retí ẹ o but Soji is my brother Auntie Naomi throughout 3 days ago we were on phone for 30-40 minutes she was advising me praying for me Auntie Naomi is my sister gbogbo àwọn tí mo dárúkọ ya ti jà dáadáa ọ̀rọ̀ bọ̀dá Tóyìn dẹ̀ mú wa ẹ mọ̀ pé nǹkan kan lọ́lọ́run sọ fún wa ńbẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé nǹkan kan lọ́lọ́run sọ fún wa ńbẹ̀ yẹn gbogbo wa look beyond pé à ń ṣe fracas and they come together Ìlàjẹ nation orí omi ni gbogbo yín máa wà kò sílẹ̀ nílàjẹ kò sílẹ̀ nílàjẹ orí omi bẹ́ẹ̀ ṣe máa hangi ni ẹ máa lọ orí omi ẹ máa léfò ni ìléfò àgbàlẹ̀ máa léfò kí là ń pè nífẹ̀ẹ́ Yorùbá ló burú jù ẹwà àti Tóyìn tó ń wọn bọ̀dá Tóyìn handicap lọ́wọ́ ẹ̀dẹ̀ ń blog ẹ̀ ń pè lólè ṣó jówó ìyálà ìyàbà bálá bàbá yín ni ẹ̀yin olórí burúkú ọmọ tí ò ní wọn ẹ̀yin olóṣì àwáyé wá pòfo wọn ràn yín ṣerú ẹ̀ ní fi tọmọ jẹ ẹ̀yin yàmàyàmà játijàti ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ní nǹkan kan tó bá gúnyán nú odò kan síbẹ̀ nú èpo ẹ̀pà yín tó máa yó nú yín ni ọmọ lẹ́lẹ̀ ni yín tó bá gbé yín sórí bẹ́ẹ̀dì ẹ̀ jábọ́ játijàti. Àbáwọn Nàìjíríà náà dà àwọn Yorùbá náà dà ànitọ́lọ́ ń bá ro tèmi Yorùbá nation ò ní dúró ṣé lè dá dúró ni ẹ̀yin ò lè Sambisa forest ló jẹ́ kọ́kọ́ gbogbo yín lọ́kọ́ lọ yìnbọn fún gbogbo yín Yorùbá nation yín ṣé kì í kàn dágbó ṣe ni ẹ̀yin wèrè bíi mélòó kọ́ ẹ wá kóra yín jẹ Yorùbá nation ta ló ṣe èmi sọ fún yín pé fẹ́ bá yín lọ Yorùbá nation ni kí ló kẹ́ mi pẹ̀lú gbogbo òṣì yẹn lọ Yorùbá nation ṣé mi sọ fún yín pé mo fẹ́ bá yín lọ Yorùbá nation ni àbí mo sọ fún yín pé mo fẹ́ join yín tẹ́ ń ṣe gbogbo alọ́njà fún abẹ́ ń ṣi èrè ni ibi tẹ́mi bímọ mi sí nìyí I'm a British I'm a Nigerian yes I'm not a Yoruba I'm a Nigerian not Yoruba I'm a Nigerian Hausa Igbo Hausa yes I'm a Nigerian and a British àwọn olófò àwọn olè lórí èlò ẹnẹlẹ́ni tó dúró shout out to Auntie Maureen God bless you are doing beautiful job but ẹ̀yin náà mọ bá yín jà èmi àti yín máa ń sọ̀rọ̀ you are always calling me to advise me just leave all these things you don't need it my sister leave it you have a foresight you are a spiritual person Sister Maureen ó jẹ́ kẹ́tì mọ̀ pé Yorùbá nation lórí burúkú kọ́kọ́ lè dúró bí mo kọ́ta lọ dá sí fún from the start definitely you should know they will be jealous ṣókù kan wọn lọ́pẹ̀ nu punch ni wọn àpò kan wọn nu punch náà gbogbo punch ló gbé orúkọ yín pé Maureen ló bá wọn gbowó ẹ wá ní kínú wọn dùn wọn máa parọ́ ọmọ yín náà wọn dẹ̀ wá dáwó padà kí ló ń dùn yín bẹ́ẹ̀ ẹ lọ pè ya yín kó bá yín gbowó jọ náà Manchester nation àti Maureen tẹ́lá tí ẹ máa support nǹkankan kò ń ṣe àwọn Yorùbá yìí àwọn ló burú jù àwọn ló máa ní ẹ lọ kówó jọ o àwọn ló máa sọ báyìí àwọn ló tún máa gbẹ̀yìn lọ dá gbogbo ẹ̀rú mo sọ fún yín náà èmi àti yín máa ń sọ̀rọ̀ you advise me as a sister I love you mo ti bu yín náà rí lóòótọ́ ìjà náà ló dé gbogbo wa di kan náà sìn mi ìbò mi ṣọ̀tá mi lọ́ta Gani Adams is washing. Gani Adams is washing. Abẹ́ gbọ́ kan tí mo sọ, eléyìí kú, ó ṣe, ó ní goat, ó ń dùn wọ́n, àwọn wèrè. Ó ń dùn wọ́n, wọn rówó gbà, ó ń dùn wọ́n. Àǹtí Maureen dówó padà straight ni. Ẹ lọ pè ya yín kó bá yín gbowó GoFundMe. Àǹtí Maureen dówó padà, ó dùn wọ́n. Àwọn olè apapín ló máa fowó yẹn ṣe apapín Bọ̀dá Kọ́lá Ajétúmọ̀bí wọ́n ṣọ̀rẹ́ bí àtìjà Bọ̀dá Kọ́lá shout out to Bọ̀dá Kọ́lá Ajétúmọ̀bí he celebrated me he came to life he shared our show
Ebi àti bọ́dá ọmọ àlè Yorùbá olórí burúkú ṣé mo sọ pé Yorùbá ni mí. Àwọn wèrè. I'm a Nigerian, I'm not a Yorùbá. Yorùbá Igbo Hausa gbogbo ẹni mo ń ṣe. Àwọn olórí ibu ẹ fẹ́ pín láti jọ Ìsàkámàdé nation. MHM. He paid them. Buhari is washing. Tinubu is washing. Tinubu is my father. Ẹni bá fẹ́ kú ni kó kú. Ẹni bá jáde fún bíbò á support yẹ. Nǹkan tó ta wọ́n lára nìyẹn. Wọ́n rówó gbà 46,000. Wọ́n ti gbé ṣírò lé àwọn olè. Àbá àmọ́ history gbogbo yín ni. Ẹ jẹ́ má jẹ́ sọ̀rọ̀. Alájẹ́ lọ́jọ́ kan síbì kan. Ẹ lè wá pé o máa gbogbo mi lẹ́nu jàre. Mo pé lè tí mo sọ ẹ̀ bí àmì tí ẹni wá ṣe show mọ́ gan. Wọ́n dáwó padà ó dùn wọ́n. Independent mo. Independent mo. Òkété nation ayẹ́kẹ́. Àwọn bí abirùn, àwọn bí afọ́jú, àwọn bí oníbàárà, àwọn no future ambition, àwọn no living things, àwọn olórí burúkú, àwọn aláyé bàjẹ́, àwọn olè, àwọn pastors kàbá, àwọn tó máa gbọ́ ọmọ bà fọ́ṣun, àwọn ló máa kún nation tìyẹn. Ó dùn wọ́n ni àti mọ́rin ẹ̀ má wo bẹ́ o COVID-19 nation. Ó ti ń dùn wọ́n ti ń wá bí. Ó ti ń dùn wọ́n. Àti mọ́rin dáwó padà ojú wọn rí báyìí. Ìyá yín ò ṣe lọ bá yín gbowó wo wọ́n bá yín gbà wọ́n tún dá padà ní pépà. Wọ́n dáwó yẹn padà. You pay them. Àti mọ́rin gbogbo Nàìjíríà ló ti mọ orúkọ yín palliative nation. Ọmọ àlè Ondo. Àwọn òrìrì ẹ máa tọ́ra yín. Àwọn bàbá ńlá bàbá yín kò sọ pé àwọn fẹ́ pín talẹ̀ yín. Who born dog, who born monkey? Ara àpá bàtà àpá jẹ́wẹ́jẹ́wẹ́ tí ẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ jàre. Yorùbá nation àwọn olè. Wọ́n wá ń bọ́ àǹtí mọ́rin 46,000 pounds. Wọ́n fẹ́ divert ẹ̀ ní àǹtí mọ́rin yóò gbà fún wọn. Àǹtí mọ́rin. Ọmọ Ondo láti mọ́rin. Ẹ̀yin kan wá lọ péjọ ẹ lọ ń bà wọ́n jẹ́. Tẹ́ bá ṣe dáadáa ṣé wọ́n àǹtí mọ́rin à blog yín. Àǹtí mọ́rin ò blog ẹni tí ò ṣe dáadáa náà. Ìwọ tó ṣe bàjẹ́ lọ ń blog. Ẹ jẹ́ ká máa àbáwọn Yorùbá náà kọ́ ni. Yorùbá náà kọ́ ló àwa Yorùbá náà kọ́ ni. Àwa tá àti ìmúra wa lọ́kan. Àwa àmà tí tó bá mú Yorùbá nation yẹn. Ó máa para wọn tó ń bẹ̀ ni. Ó máa jẹra wọn lẹ́sẹ̀. Ó máa para wọn tó. Ó máa ṣe oríṣiríṣi fúnra wọn ń bẹ̀ ni. Àwọn ló máa para wọn tó. Please show some love to Sister Maureen. Show some love, Sister Maureen. God bless you. You are a fighter. You are an hero. Gbogbo Naija, they are respecting you. Single-handedly, she raised 46,000. And look, yayin wa ko wa raise here. 46,000 pounds. Kò ṣẹlẹ̀ rí. Kò sínú Yorùbá nation. Ó kàn rí pé this might be a good cause. Ẹ bá mi show love to Sister Maureen. Sister Maureen, we love and appreciate you. God bless you. You've done well. Ṣé pé tẹ́ bá ṣe nǹkan dáadáa náà, ó máa condemn yín náà ni. So please, ẹ má wá rí wo ọjà yẹn. Àbíkọ́ yẹn, we love you. You've done well. We appreciate you. Ìgbà mi kẹ́kọ̀ọ́ máa gbọ́rọ̀ sí àbúrò yín lẹ́nu ni. Mo sọ fún yín. Wọ́n náà wọn Yorùbá, ibi ló máa fi ṣú yín. Wọ́n wá ní kẹ́ kówó lẹ̀ wá. Ẹ wá dáwó padà fáwọn tó ní. Ibi tẹ́ ti jẹ̀bi nìyẹn o. You are an hero. Hero. Punch ló gbé yín. Kò ṣe corner shop blog. Kò ṣe roadside blog. Kò ṣe Yerin better blog. Punch. P-U-N-C-H. P-U-N-C-H. Punch ló gbé yín. Ẹ wá ní kó má jealous. Ìtàn lọ́mọ máa pa bí tó lórí burúkú. 10 years mo ti ń sọ̀rọ̀. 25 years mo ti ń sọ̀rọ̀.
1 million years mo tin sọ̀rọ̀. Radarada. Arepo marayo. Auntie Maureen, we love you. We that know you, we love you. We know you are not a fraudster. We know you are transparent, my sister. So Emma worry waja oreleshe kò ní di bímọ yín lọ́wọ́. Àbí kò yín ma. Oreleshe, we love you. The good thing you did was to refund everybody's money. I support that. Ẹni bá fẹ́ raise o ṣe bo ni ìyá tó ń pè. Kó lọ pé ya wọn kó bá wọn raise ẹ now. Punch. Baba mi ló ní punch. Àwa la ní punch. Ẹ jẹ́ a máa lọ. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ nawọ́ sí wa o. Ọ̀hún á nawọ́ sí yín o. Àǹtí Tóyìn máa wá níjọ́ Sunday, níjọ́ Monday. Ó máa wá analyze gbogbo owó tán ná, owó tán ti fún wa. Ṣé ti gbọ́? Ó máa wá analyze gbogbo owó tán ti fún wa. Níjọ́ Monday. Gbogbo nǹkan tán ṣe fún wa. Àǹtí Maureen will come out and analyze it for everybody. Thank you so much. Ẹ wò mí dáadáa o. I don't need anybody. I have God. Ìwọ tó bá fi pé torí mo sọ̀rọ̀. Mo máa hate girl yìí mi tẹ̀ ní wò mọ́. Wo. Bó wò mí wò. Wá dúró àwọn èèyàn tó wà níbí. Àti wọ 18 tẹ́lẹ̀. Tó bá wò àwọn èèyàn. Àǹtí mi kan wà níbí kan lánàá. Wọ́n ti pè mí mo wà níbí iṣẹ́ mi tètè gbé phone. Gbà tí ma gbé phone wọn. Wọ́n náà bá wọn ṣe wọ ibi táwọn lọ yẹn. Ni lady yẹn sọ pé on sọ̀rọ̀ Bukky Jesse lọ́wọ́. Wọ́n wá ní àbúrò àwọn ni. Wọ́n dẹ̀ pè mí. Tẹ́ bá mọ̀ bọ́. We are loved. Kò sí nǹkan tẹ́ lè ṣe àwọn tó máa nífẹ̀ẹ́ wa máa nífẹ̀ẹ́ wa. Ẹ̀yin tẹ́ jẹ́ nífẹ̀ẹ́ wa ẹ kú ọ̀fọ̀. I don't beg for love. Mi ni máa lọ káàkiri platform kí máa comment kiri òṣì. Kí máa comment you fi bá máa jọ́ ṣàká kó jọ́ ṣàká tó bá máa jọ́ ṣòkó kó jọ́ ṣòkó. Èwo lọ ṣàká òṣòkó máa lọ káàkiri ìwọ ló máa rí nígbà, ìwọ ló máa rí lọ́dọ̀ eta, ìwọ ló máa rí lọ́dọ̀ nígbà. What are you looking for? Respect yourself. I don't need crowd. I need quality people that are watching me. Because you hate me. She me so kilo ke mi wo hate me. You look at you now want to hate me. Do I beg for your love? Do I look like somebody that begs for love? God's love is the ultimate. God's love is the ultimate. You hate me. Abulori buruku lele. Eyan 1003 nwo mi. Iwe eyan ko comment po hate me. Kò ní dá fún ẹ tó bá ti like mi. Ọmọ àlè jati. Ọmọ àlè Yorùbá nation. Yorùbá nation kọ́. Y0ruba nation ni. Inú ilé yín gan ẹ tí tó. Ọ̀nà fẹ́ mú Yorùbá nation. Inú ilé yín gan ẹ tí tó. Ibi tó fẹ́ yàwó méjì inú yín gan. Ẹ mọ̀ bá ṣe ń tolé. Náà fẹ́ ṣe Yorùbá nation. Ẹ lọ tolé yín náà kẹ́ tolé ayé yín kẹ́ tó àwọn ọmọ yín náà kẹ́ tó lọ ṣe Yorùbá nation. Ẹ ṣé jàre. I love you all so much. Yorùbá nation kọ́. Yorùbá nation. Tẹ́ bá ṣà ń lọ kẹ́ máa lọ. Èmi ò lọ. Hausa, Igbo, Yorùbá lèmi. One Nigeria. Kí bàbá la bàbá yín tó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe Yorùbá nation. Kẹ́ tó dáyé ní one Nigeria tiwa. Kò wá sí nǹkan tó lè ṣẹlẹ̀. A máa jà máa rẹ́ náà ni. Filter nation. Filter nation. Àwọn ní filter sọ̀rọ̀. Aláàjì, ẹ má bínú. Ẹ má bínú kẹ́ bínú jàre. One Nigeria. Wọ́n á dáwó padà wọ́n sunkún. Ẹni bá fẹ́ ṣe nation ẹ̀ lówó ni. Ṣé ẹ̀ lówó ni? Gbogbo nǹkan wọn diaspora lè máa rely rẹ̀. Ẹ lọ wọ́wọ́ náà Yorùbá nation tí ò lówó. So ẹ̀ tí ẹ̀ ní igi lẹ́yìn ọgbà rárá. Ẹ láwọn bàbá ní ìgbẹ́jọ́ tó fẹ́ support yín. Ṣé rí pé shame on you? So ẹ̀ náwọn bàbá tó fẹ́ support yín. Ẹ kàn fẹ́ dá Yorùbá nation sílẹ̀. Ó ṣe jẹ́ pé wà wá diaspora lẹ wá gbà. Ẹ lọ ẹni tó bá fẹ́ dá Yorùbá nation sílẹ̀ ẹ bá ti lówó lọ́wọ́. Wọ́n wá dáwó padà ẹ̀ ń gbé Aunty Maureen ṣe pé ẹ̀ ń bú wọn. Òótọ́ koro bẹ́ẹ̀ ni bàbá mi. Òótọ́ koro. Tó bá máa sọ́ọ̀sì wọn á máa blọ́ọ̀gì. Òótọ́ ni mò ń sọ. Ẹni bá fẹ́ dá ta dúró
ẹni bá fẹ́ dá dúró àti lówó lọ́wọ́ ẹ wo bọ̀dá Tóyìn sí ìgbà tí mo ní mo fẹ́ help bàtà Tóyìn little tí mo ní mo fún wọn gbogbo yín wá fowó ńlá ńlá ẹ fi gbogbo nǹkan ẹni ẹ fi support mi àbí kan tí mo sọ yé yín ẹ fẹ́ ṣe Yorùbá nation ẹ ní nǹkan kan èyí school kan ẹ tí kọ àárín nǹkan tẹ́ gbélé ayé yín ṣe ẹ̀yin tẹ́ lè dá tó lé tẹ́ fẹ́ ṣe Yorùbá nation àbẹ́ iná kan láàrin very arrogant bastards. Ẹ wò Kálájí lọ́jọ́ kan síbi kan jàre mi lè wá para mi mi ìjà o mo wá show gbogbo yín ní love ni gbogbo yín tẹ́ fún wa lówó gbogbo yín tẹ́ fún wa lóríṣiríṣi nǹkan ni mo wá show ní love mi ìjà Aláàjì mi ìjà ẹ bá dẹ̀ fẹ́ sọ pé torí mo jà láti ti bínú mi ìwọ tó lọ mú fóònù tó fi jẹ́kọ́ wo yẹn káre òyìnbó mo bá tẹ̀ ti fi show yìí sọ tó Aláàjì ògbóyìnbó nígbà tí ẹ ti fi show yìí sóyìnbó pàápàá Aláàjì akọ́wò bí mò ń ká wọn lórí show ni màmá sọ Aláàjì máa ya máa fòyìnbó sọ nǹkan tí mò ń sọ Aláàjì àwọn máa rẹ́rìn bó tẹ̀ ẹ́ Aláàjì máa wò bí mò ń kí wọn wọn gbóyìnbó mo ti sọ fún yín nígbà tí fòyìnbó ṣe show yìí corridor nation ẹ̀yin èèyàn yóò dá ọ yẹ ti fẹ́ bá àwọn Yorùbá nation ti bẹ́ẹ̀ ni. Ìsìn ọkọ̀ ayọ̀ mi àbí Yorùbá nation lẹ́yìn náà ẹni tẹ́ sọ pé tí mo sọ ti tó ẹ bá mi Bàlájì kan wá bínú owó oúnjẹ mi ti dín lọ́sẹ̀ yìí lóṣù mi ìgbowó lóṣù mi ìráyẹ rìngì nìyẹn o rà káró jẹ ẹsẹ̀ mọ́ àti Tóyìn àkáyà yẹbẹyẹbẹ lábìjọ àti sọpá yìí máa gbà yín lọ́wọ́ kọ yín a máa Aláàjì ògbóyìnbó àbá ti fi ṣóyìnbó Aláàjì akọ́mọ gbọ́ tí mò ń ṣe Aláàjì I love you má dẹ̀ máa sọ àwọn nǹkan tí mò ń sọ lọ ṣé ẹ̀ rí wèrè kan olójú wa ní Yorùbá nation máa ṣe wọ́n ń tọ̀ yín ẹ̀ ń tọ́ kándù ṣẹ́yìn ẹ̀yin tó bá gba 46,000 just ordinary 46,000 ó dá wà lálẹ́ ẹ wo bẹ ṣe ń bú gbogbo èèyàn kiri ẹ̀yin ọmọ ojú òrọ̀ lárí tẹ̀ ń jẹ́po sáyà ẹ má lọ wá ṣẹ́ṣe kẹ́ máa ṣe Yorùbá nation lórí ibú kan kiri ọ̀rọ̀ pọ̀ Aláàjì ògbóyìnbó àbá ti fi ṣóyìí sóyìnbó Aláàjì ẹ̀gbọ́ Aláàjì mi ní sọ kọ́rẹ́tì Aláàjì fún gbogbo yìí mo mọ̀ pé dáìbà wọn ló ń bá wọn táìpẹ̀ káre ṣùgbọ́n káre gèlè sọnù ta ló wé gèlè sọnù £46,000 lọ realize Aláàjì ògbóyìnbó àbá ti fòyìnbó ṣe ṣáàtì Aláàjì àgọ́wọ̀n gbá Aláàjì ìmọ̀lá Aláàjì ọ̀hún kì í ni Mommy Ellen, why disgracing my in-law? Mommy Ellen never bínú ẹjẹ́ sòótọ́. Aláàjì àti òyìnbó Aláàjì àti òyìnbó MHM. Mi me tó gbóyìnbó jù náà Aláàjì àti MHM. MHM. Ó dàbí MHM yìí sí ní Aláàjì. Mommy Ellen never bínú ma. MHM òyìnbó MHM àti òyìnbó Aláàjì mi mẹ́ntó mọ òyìnbó sọ́jú Aláàjì ò lè bínú wọ́n ti mọ̀ mí wọ́n ti mọ̀ Ìbàdàn nation irọ́ ló máa bá dé ọ̀dàlẹ̀ jù àní òyìnbó MHM àti Aláàjì ta ló wé gèlè sọnù èèyàn kọ́ ní tọ́kọ̀ bá gèlè sọnù ta ló wé gèlè sọnù èmi ò ń wo gbogbo ṣó yìí mọ́ ta ló wé gèlè Aláàjì will reduce your money ẹ má wọrí wọn máa fi wọn ṣe yẹ̀yẹ́ náà
má fi wọ́n ṣe yẹ̀yẹ́ náà. Alaji nation, Alaji nation, Alaji àwọn Hausa má lọ́rẹ́. Àwọn Hausa má lọ́rẹ́ Alaji ẹni ẹlẹ́ni. Alóhun lọ ṣe Yorùbá nation kan, Yorùbá tí ò ní kankan tó bá offer. Yorùbá tó yẹ pé wọ́n á fún ẹ lóúnjẹ, wọ́n á tún lọ bàjẹ́ fún ẹni. Alaji, Hausa lòun bá ṣe business, gbogbo business àwọn Hausa ló ń bá ṣe. BJ nation, Sister Kafilat. BJ, our nation wa náà ni. Our nation wa náà ni, àwa làwọn ora wa. Our nation wa ni. Sister Toyin, please show some love to Sister Toyin. Ẹ bá mi gbàdúrà fún Sister Toyin, àwọn ọmọ wa bá lànà pàdé o. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin tẹ́ náwó fún wa, ọ̀run á dúró tì yín o, ọ̀run á ṣẹ́nu iṣẹ́ yín o, gbogbo dáwọ́lé yín á yọrí sí rere o, ẹni rógun àkóbá o, ayé ò ní fẹ́ gba nà yín o, ayé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ jẹ o, gbogbo tó àlànà yín bá wà, ọ̀run á bá mi ṣíjú àánú wò wọn o, lórúkọ Jésù. Yẹ́rìngì mi kí n tó máa lọ, Aláyọ̀ Gold UK, Aláyọ̀ Gold MHM lóhun bẹ́tà jà lájì lọ, ẹ káàrí MHM, mo bọ̀ wá bá yín. Aláyọ̀ Gold, she's in Manchester. She has a lot of beautiful, lovely gold. I just got this from her, so you can check her out. This is 18 karat, another 18 karat. So if you want one of this, Aláyọ̀ Gold UK, Aláyọ̀ Gold, yeah, Aláyọ̀ Gold UK, yeah, that's her name. She lives in Manchester, yeah. This is another new one, yeah. So if you want this, contact Aláyọ̀ Gold UK. Can you see? Yeah, Aláyọ̀ Gold UK. Yeah. So that is that. Kilika to say give my permission to fall out. Ẹ ṣé o, gbogbo yẹn bá mi gbàdúrà fún Sister Toyin. Ó yẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó fún wa nǹkan. Ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó fún wa nǹkan. Ẹ jọ̀ọ́, ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó fún wa nǹkan. Ẹ jọ̀ọ́. So to by the Monday, I will come and show you. Sister Toyin will go to the land with Uncle Toyin. Lady mi, ye mi mo fa lady mi. Lady sọnù. Lady yaniwe. Lady àwọn Yorùbá nation ni. Àwọn ará Yorùbá nation ló máa fa àwọn lady. Ẹ gbogbo bó ṣe rí náà ni. Wọ́n jọra wọn. Gbogbo àwọn Yorùbá nation yẹn wọ́n jọra wọn, ikọ̀ ògbé kan ni gbogbo wọn báyìí. Ẹ má bínú ẹ̀yin daddy mi àti mommy mi tẹ́ wà ńbẹ̀. Ó tó ọ̀rọ̀ kan máa dàbí ìsọkúsọ ni. Lady mi bí lady àwọn Yorùbá nation. Anyway, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún wa nǹkan, àtàwọn tá mọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run.